Listen, my sister. Please, let me talk, please, let me talk, because I was so pissed off when this man is saying nonsense. And you talk, in fact, you will talk to him more. You are saying right. Honestly, gbogbo ìdààmú ayé yìí kó máa jẹ́ ti ibẹ̀ ṣe ń parọ́ mọ́ ànábì Ọlọ́run ní jèrè láyé ní jèrè déwájú dé inú iná tẹ̀ ń lọ, because ó yẹ kí yí padà níbi aburú tẹ̀ ń ṣe yìí. Àìmọye àwọn èèyàn létí corrupt pẹ̀lú wà bàjẹ́, ẹ mọ̀ pé Google ń gbà mí ó máa ń parọ́. Islam ó nídìí kéèyàn kọ́ ẹ̀kọ́ àwọn àfáà tí wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn tí wọ́n fi ń ṣe ẹ̀sìn. Ṣé rò bóyá eré náà ń ṣe ni ẹ mọ̀ iye ọdún táwọn èèyàn ń jìyà níbi ẹ̀sìn Ọlọ́run ọba àlekọ́lá láti mọ̀ nǹkan tó ń jẹ́sìn. Mọ̀ nípa ẹ̀ kò máa wo translation láti máa fi prove irọ́ káàkiri ṣèdọ̀kẹ́ gbìyànjú láti understand ẹ̀sìn. Nǹkan tó ń pa àwọn ẹlòmíì lẹ́kún nípa irọ́ bàǹtàbàǹtà tẹ́ ń pa mánà bí Ọlọ́run. Gbogbo aburú tó ń bẹ nínú ilé ayé yìí kó máa jẹ́ tiyín àti ìrandíran yín. Gbogbo ìṣẹ̀dá yín pátápátá tẹ́ fi ń sọ̀rọ̀ ànábì Ọlọ́run ọba àlekọ́lá nírọ́. Gbogbo yín ẹ̀ ní jèrè tìrantìran. Gbogbo nǹkan tó kù nínú ayé yín pátápátá aburú lẹ máa fi bá pàdé lágbára Ọlọ́run. Inshallah bi kudratullah bi iznillahi ta'ala. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Sister Arinola ẹjọ́ Yes, my sister. kó tó di pé ẹ sọ̀rọ̀ ṣẹ́rí gbogbo àwọn pípù yà láburú ni wọ́n. Bẹ́yìn ò ṣe pé fún wọn náà ìwà èpè lọ́hùn, because in tó wà lára títí wọn gan wọn ò níran. Ní rí kí wọ́n sọ̀rọ̀ lẹ Yorùbá wa. Gbogbo àwọn àṣìṣe táwọn ancestors wọn burúkú tí wọ́n ṣe yẹn wọn ò ní sọ. Ṣèbínú àwọn nǹkan tá à ń gbọ́ yìí lọ ní bóyá Ṣàngó ni ó fún yẹn dọ́gì lẹ́ẹ̀mẹ́ta. Wọn ò ní sọ̀rọ̀ lórí yẹn. Gbogbo àwọn aburú burúkú yìí tí ó kàn wọ́n lẹ́sẹ̀ ṣe Islam. Dẹ̀ ń tojú bọ Islam. Ọ̀rọ̀ Yorùbá tó wá jẹ́ ká máa sọ tó pa wá pọ̀ ní sọ. Gbogbo aburú tó láwọn ancestor yìí ṣe àtàwọn tó ń bẹ́yàn lórí tó ń ṣe gbogbo ẹ̀ kò sẹ́yìn tẹ́ rí sọ ń bẹ̀. Èyí tí ó kàn wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ lọ́wọ́ à ń sọ. Ṣé wá ní èyí tí ó kàn wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ tí wọ́n sọ yẹn náà? Wọn ò ní sọ èyí tó jẹ́ òtítọ́ ẹ̀. Irọ́ ló máa bá kiri. Nígbà tí ó ti ń sọ̀rọ̀ Khalid Jihad lẹ́kọ̀ọ́, mo ti ń sọ pé Khalid Jihad náà sọ pé eléyìí tó ní Ṣàngó tán ló bá ìyẹn sùn lẹ́ẹ̀mẹ́ta kí ló rí ṣe sí yẹn. Àwọn kan dẹ̀ sì ń bọ́. Wọ́n sì ń bọ́ Sister Arinola ẹnìṣó ńlẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Moki host, Moki everyone here. Ẹ jẹ́ kí a sọ wípé alhamdulillah ala kulli din Islam. Ẹ̀rí ká sọ pé a kì í ṣe Mùsùlùmí ni. Ẹjọ́ bá mi gbé Bisola Délé ẹjọ́ sà. Prof ẹ padà wá ẹ ṣeun. Àbá wà nínú ẹni òfò. Ṣé rí àwọn people yìí? Ẹ̀yin moderator ẹjọ́ ẹ blọ́ọ̀kì eléyìí tó pe rẹ̀ ní ẹ̀ẹ̀pọ̀n Rúmìlà yẹn. Gbogbo àwọn orúkọ yìí tẹ́ bá ń rí wọn ẹ máa blọ́ọ̀kì wọn, ẹ máa mute wọn. Ká sọ wípé a kì í ṣe Mùsùlùmí ni àbá wà nínú ẹni òfò. Ṣé rí àwọn people yìí? They are just liars. Ṣé rí gbogbo ìbéèrè tó máa ń béèrè lọ́wọ́ ChatGPT àbí tó máa ń béèrè lọ́wọ́ Google, after giving them answers, they will edit it and save it. Ṣé ti rí, if they are honest truly, torí wípé even àwọn philosophers nígbà tó fẹ́ júwe ànábì tí wọn ò tiẹ̀ ń ṣe Mùsùlùmí tí wọn gbà fún ànábì, wọ́n fún ní kudos. Èèyàn kan ní ká sọ wípé bóyá òun fẹ́ tẹ̀lé èèyàn ni òun ò bá tẹ̀lé Rasulullah sallallahu alaihi wasallam. Ẹni tó ṣe wípé ní gbogbo nǹkan tí gbogbo ayé fi ròyìn ẹ̀ pátápátá. Ẹ máa gbé ustaz yẹn bọ́lẹ̀, ustaz tẹ gbé bọ́lẹ̀ ẹjọ́ ẹ bá gbé wọn sókè ẹjọ́ torí Ọlọ́run. Ìfáà ti subhanallah ẹ̀yin ní jèrè gbogbo ẹ̀yin ọ̀tọ̀ Ọlọ́run yìí. Ẹ mọ̀ mọ̀ ṣe wàlá ní àṣeyọrí. Ẹ ṣe sùúrù ẹ láti jẹ́ kí ìyàwó parí ọ̀rọ̀. Mo ní nǹkan tí mo fẹ́ sọ, ẹ jẹ́ kí ìyàwó parí ọ̀rọ̀ wọn. Náà à ń gbọ́ yín ìyàwó. Ẹ ṣeun. Ṣé ti rí ní ìgbà tí because bẹ́ẹ̀ni yẹn ṣe ń sọ̀rọ̀ tó lánàá bí jalè, ọ̀rọ̀ yẹn mo ti máa ń gbọ́ kò make sense sí mi. I had to go on ChatGPT. There is an app called Dollar. Nígbà tí because app yìí tẹ́ bá bí léèrè rẹ̀ ó máa ń sọ̀rọ̀. Ṣé nígbà tó ròyìn àná bí inú mi sì dùn mo dẹ̀ ń ké. Inú mi dùn mo dẹ̀ ń ké. Ó ní kò sí nínú rẹ́kọ̀dù wípé even nígbà tí Mákà ṣe jẹ́ ìlú ìbàjẹ́, òun nìkan ní ewé tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ pèsè láti má ṣe ìbàjẹ́. Ẹ jọ̀ọ́ bá ń gbé bárù sókè. Táwọn bí bá wá jẹ́ ẹni tó jẹ́ pé even ìwé rẹ̀ kò fi ṣe ìbàjẹ́. Even nígbà tí ó gbà Islam, nígbà tó ń kúrò ní Mẹ́kà, ó sọ fún Ali kó dúró, kó dá gbogbo property àwọn Mẹ́kàns tó wà lọ́wọ́ òun kó dá padà. Wèrè kan wá ní ó jalè. Ìwọ nu Ọlọ́run o. Awitan olókìsí private part ọmọdé afalatakilo ṣe ìṣe làkàyè ni. That kind of words. Can't you just reason for once? Awitan wọ́n ṣe bálabàla ìkànnì wọn níjọ́ òní and phone conversation torí pé Professor Ladele wọ́n járó ẹ̀ wọ́n dá gbogbo ẹ̀rú. These people they are senseless, they don't have brain. Ṣùgbọ́n ṣe ti rí pé ká má bàtà word pẹ̀lú wọn yẹn, we will continue to bàtà word with them because Yorùbá ní etí tó gbọ́ àlọ kò ní gbọ́ àbọ̀. Tí wọ́n bá sọ tá a bá dákẹ́, àwọn
àwọn èèyàn kan wà tó jẹ́ pé they are just innocent soul, they will think that is the truth until tí wọ́n bá dákẹ́. Ànábì náà ò dákẹ́ àfìgbà tí àwọn ará Mẹ́kà tí wọ́n padà dákẹ́ fún un. We will not keep quiet just because we don't want trouble. We don't give trouble. They gave us trouble. So we need to return it to them in 100 folds. Are they crazy or something? We rí ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ó dẹ̀ ń tẹnumọ́. Ṣé kò mọ̀ túmọ̀ Neville àti ikọ̀ ọmọkùnrin ni? Ẹ wo gbogbo yín pátápátá ẹ fẹ́ ẹ̀kọ́. Ọlọ́run ti sọ wípé ẹ̀sìn òun ni o, òun lòun dáàbò bò, ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan ṣe sí i. Ẹ fẹ́ ẹ̀kọ́ ẹ lè yí padà ẹni tọ́lọ́run ti darí ọkọ rẹ̀ sínú Islam. So get that straight to your things go. You better stop all this rubbish. Kí inú Ọlọ́run kó má padà wá ṣẹlẹ̀ sí yín lórí. Àwọn ìjọ elérin tẹ́ ẹ̀ bá mọ̀ tán ẹ lọ bèrè pé kí ló ṣẹlẹ̀ sí wọn o. Kó bá padà jẹ́ pé nǹkan tó padà ṣẹlẹ̀ sí yín nìyẹn. Wassalamu. Naam, jazakumullahu khairan. Kó tó di pé àwọn ọmọ ìyá wa kó tó di pé wọ́n sọ̀rọ̀, ẹ̀yin mùsùlùmí, Jago tó bá wà nísàlẹ̀ ìwọ gangan mo fẹ́ fi ọ̀rọ̀ yìí mo fẹ́ fi ránṣẹ́ sí. Ìbẹ̀rẹ̀ dàpọ̀ àlejàdì. Ìwọ mo fẹ́ fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí. Tó bá yẹ kó bá ti lọ, inú mi ò bá dùn, ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí, ẹ bá mi screen record rẹ̀ mo fẹ́ jẹ́ kó gbọ́ kó dé etí ẹ̀. Nínú ẹ̀sìn wa, ìwọ gbé ìrújú ọgbẹ́ wa, àwọn àfáà sì ti ṣàlàyé nípa pé bí nǹkan yẹn bó ṣe jẹ́, ó sì tún dúró pé orí bó ṣe wà nìyẹn. Jago tó bá wá ṣe pé òjíṣẹ́ Ọlọ́run ọba Allah Ànábì wa Muhammad tó bá ṣe pé ń tọ́ sọ yìí, tó bá ṣe pé irọ́ tó pamọ́ yìí, tó bá ṣe pé bẹ́ẹ̀ ló ṣe jẹ́, gbogbo ń tó bá jáde lára rẹ lọ́mọ ó jèrè gbogbo wọn látòkè délẹ̀. Jago gbangba ta mo ti ń sọ yìí. Ṣùgbọ́n tó bá ṣe pé ń tọ́ gbé wá lónìí kò rí bẹ́ẹ̀, irọ́ lọ́ọ́ fi ń pa àti gbogbo àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí orú ń tọ́ gbé wá tẹ̀ ẹjọ́ ń sọ, tí gba ọmọ bá jáde ní ara yín, ẹ fi ọwọ́ yín ẹ fi ṣiṣẹ́, tó bá di ọjọ́ ọ̀la yín ẹ fi dànù. Àmì ẹ̀rọ bàlá ni ẹ fi ọwọ́ yín, jẹ́ kí wọ́n sọ kó lè yé ọ, èmi ń sọ fún ọ pé ń tọ́ gbé wá irọ́ ni, tó bá ṣe pé òótọ́ ni ń tọ́ gbé wá, gbogbo ọmọ tí ń bá bí Ọlọ́run jẹ́ kí n jèrè wọn. Ṣùgbọ́n tó bá ṣe pé irọ́ ló ń pa, Ọlọ́run wọlá àkókò yìí wọlá pé ẹ̀sìn rẹ̀ rèé, gbogbo ohun tó jáde lára ọmọ ló jáde lára mi àti gbogbo àwọn mùsùlùmí olùgbàgbọ́ òdodo, Ọlọ́run jẹ́ ká jèrè wọn láyé bí àti lọ́la ọjọ́ gbẹ̀nà kìyàmà. Jago lẹ́ẹ̀kan sí i, tó bá ṣe pé ń tọ́ gbé wá yẹn irọ́ ni, àtiwọ́ tó nígbàgbọ́ pẹ̀lú irú ẹ̀ ní jèrè láyé yìí. Gbogbo ń tẹ́ ẹ bá fi ọwọ́ yín pàápàá jùlọ lára ọmọ yín tẹ́ ẹ bá ṣiṣẹ́ láàárọ̀, tó bá di lọ́jọ́ alẹ́ tó ṣe pé kẹ́ jèrè rẹ̀ ẹ̀ ní jèrè rẹ̀. Kí ló fà á tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí tó jọ ká mi lára ni pé ẹ̀ ń parọ́. Àwa tá a jẹ́ mùsùlùmí àbùkátà láti kọ́kọ́ lọ sí madrasa láti lọ kọ́ ń pọ̀ ìsìn wa. Ẹ sì ń parọ́, ẹ ń tú ìtukùtù lọ́dọ̀ yín àtolórí SS bàbá àti gbogbo yín, ẹ wá ń gbé ká, ayé rẹ wá bàjẹ́ Jago to the extent pé ọ̀ ń gbọ́ English. Ayé rẹ, gbogbo èèyàn tó wà níbí, ẹ lọ copy àdìsí yẹn, ẹ wá lọ put it ní under AI, ẹ wá lọ béèrè lọ́wọ́ AI pé kí ni ìtumọ̀ private area tó wà ń bẹ̀, ẹ lọ gbọ́n tí ó sọ fún yín. Ayé yín bàjẹ́, ẹ̀yin aláṣìṣe, ẹ̀yin olórí ibú, àwa náà là máa ń kọ́ yín níwèé nígbà tá a wà ń sùn. Ẹ má lo wọ́ọ̀dù yẹn, wọ́n máa flag kìíní. Okay, ẹ má bínú sá. Àwa yìí mo lè sọ 100%. Mustapha standard yìí mo lọ 100%, mo lè sọ èmi ní number 2 ní kíláàsì wa nígbà tá a fi jáde secondary school. Alhamdulillah. Èmi yìí wallahi èmi mo máa ń kọ́ ẹ̀yin aláṣìṣe níwèé. Ẹ̀yin olórí ibú yìí ẹ̀ mọ̀ anything nípa ilẹ̀ Yorùbá. You know nothing about Yorùbá land. Àwa tá a jẹ́ mùsùlùmí là máa ń kọ́ yín, kò sí èyí tó dáa fún nígbà tá a wà ní school. Ìwà òfò tẹ́ ẹ jogún lọ́dọ̀ àwọn bàbá yín, òun náà lẹ́sẹ̀ kí ni lẹ bá dàgbà lóní. Ẹ jẹ́ wá fún yín nírò. Ṣé ẹ rò bí pé ànábì wa ṣe ẹ fẹ́ ṣòfò ni? Ànábì wa ṣe ẹ rò bí pé ó jọ Ọ̀rúnmìlà, eléyìí tó yẹ kó fún Ọ̀ṣun tó fún ní dọ́gì ni? Ẹ rò bí pé ó jọ Ọ̀rúnmìlà tó ṣe pé gbogbo obìnrin bí ṣe ń bàlẹ̀ dúdú ní bàlẹ̀ funfun? Ẹ rò bí pé ànábì tiwa, ẹ rò bí pé ó jọ Ògún tí ń bá ìyá rẹ̀ lájọṣepọ̀ ni? Kò fẹ́ dáa fún gbogbo yín ni? Ẹ sì ń parọ́ ojúkoro ojú online, ẹ ń parọ́ to the extent pé English lásán lẹ́yìn fi ń tú, English tẹ́ ẹ fi wá ń tú yẹn ẹ ní jèrè, àyàfi tó bá ti pé tẹ́ ẹ ń sọ tó bá yẹ kó dòdòdò lẹ́ ń sọ lókù. Ẹ̀yin olórí ibú wọn fẹ́ gbalẹ̀ yín, ilé òfowó, ẹ̀yin tó ṣe pé inú ẹbí yín kò dáa fún yín, ẹ̀yin tó ṣe pé inú ọ̀ràn yín kò dáa fún yín, tẹ́bẹ́ yìí tó pera rẹ̀ ń ta lọ́lọ́ làwọn òbí rẹ̀ jáde níjó ni kò dáa fún àwọn òbí rẹ̀ náà. Ìsákùnlá ká yẹrẹ ẹ ti rí nǹkan tó dáa fún Ṣé ẹ̀ ní jèrè mẹ́? gbé ibi tí Ọ̀rúnmìlà ti jalè ní wá gbé fún wọn ni ibi tí bàbá wa ní dé Abímbọ́lá tó jáde Ọ̀rúnmìlà lọ jáde. Queen Idayat, iléeṣẹ́ TikTok, gbogbo nǹkan tí ẹ sọ fún wọn bó ṣe máa rí mọ́ wọn lára nìyẹn, because kéèyàn tó lè ṣe ẹnu wá sọ̀rọ̀ níta
wàá ti wo nǹkan tó fẹ́ wá sọ. I'm still on the hadith. Mo ń kà á báyìí. Ṣẹ́rí hadith yìí ó dọ̀ yìí fùgbọ́n wọ́n wá ń ṣò bí wọ́n wá ń sọ bí ànábì ṣe fìfẹ́ hàn àwọn ọmọ ọmọ ẹ̀ yẹn tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀. Gbogbo nǹkan tó ń sọ yìí sì kàn ṣe understand? So tó bá ti ka nǹkan kan lókè bóyá wọ́n ti ka nǹkan ẹyọ kan báyìí wọn ò fẹ́ mọ nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ mọ́ àwọn kan máa gbé orí burúkú wọn máa. Hosti ẹ láti drop nígbà gbé náà kíìbù sókè ẹ bá gbé náà kíìbù sókè ẹ dákun torí tọ́lọ́ máa drop nísìn kò ní dáa fún gbogbo èèyàn aláìsí látòkè délẹ̀ ètò wa fẹ́ sọ̀fù kó wá bá mi platform wa ẹ sọ̀fù burúkú. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Ya mo kí gbogbo ẹ̀yin ìyá wa tàwọn bí ẹ̀tẹ̀yìn afáwa àkọ́kọ́ afáwa host ṣé ẹ ní àwọn moderators ṣe láwọn tó moderate fún yín tẹ́ bá ní please ẹ charge wọn kan wà highly active, you understand, but because in the discussion of this nature ara àwọn tí ó máa sọ orí burúkú ọ̀rọ̀ tó máa wà ní comment section tó bá ń sọ̀rọ̀ normal ní any problem pẹ̀lú wọn but tó bá ti di pọ́n mẹ́nu bọ́ọ̀lù ń bá nàbí, you understand, ẹ jọ lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n máa mute wọn. Madam Lowo call, please. Your moderators has to be very, very active. I intend to come and meet Jago here, but Alhamdulillah, àwọn èèyàn ti fún ní èsì tó tọ́ sí. Mi ò ready láti ṣépè fún. Ẹni tí mi kàn fẹ́ sọ ni pé gbogbo ohun tó sọ yẹn tó bá ṣe pé bẹ́ẹ̀ lórí tó sure pé bẹ́ẹ̀ lórí tó ṣe ṣẹlẹ̀ gangan. Yálà ó mọ̀ o yálà kò mọ̀, but tó bá ṣe pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ lórí Ọlọ́run dákun o. Ẹni tí ń jẹ́ Jago tó Ọlọ́run mọ̀ nǹkan tó ń jẹ́ nickname. Ọlọ́run gan ń pè tó bá pè èèyàn ní nickname. Ọlọ́run máa ń pè èèyàn bẹ́ẹ̀. Ọlọ́run náà máa ń pèèyàn pẹ̀lú claims. Ọlọ́run recognize ẹ̀ níwọ̀n bàbá tó máa ti ń pè ẹ́ tó ń dáhùn tó lè jẹ́ pẹ̀lú Ọlọ́run ló dẹ ayé ti ń pè ẹ́ bẹ́ẹ̀, so Ọlọ́run náà recognize ẹ̀. So ẹni tó ń jẹ́ Jago yẹn Ọlọ́run mọ̀ kó dà kó má jorúkọ ẹ̀ gangan. Ọlọ́run dákun jọ máa bá a bùkún o, yóò máa ṣayé ẹ̀ lọ ó free kò sí problem. Ṣùgbọ́n gbogbo tó sọ lẹ́nu kò rí bẹ́ẹ̀, yálà gbọ́ lẹ́nu èèyàn ni lòun náà fi ń sọ, yálà ó ní conviction nínú ẹ̀ lòun náà fi ń sọ, yálà kò tẹ̀ ní conviction ó kàn rò wípé wọ́n fóun lówó kó máa ṣèbàjẹ́ òun náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe. Ọlọ́run gbogbo ẹni tó wà lára orúkọ yẹn tó ń jẹ́ Jago tó wá sórí òkè sọ Ọlọ́run o látòrí tiẹ̀ dé àtúbọ̀tán yẹn méje Ọlọ́run dákun má jọ níláárí nínú ayé yìí rárá tó bá dijọ́ ìgbèjà kíámọ̀ dà wọ́n pọ̀ mẹ́ni tí ó jẹ ní òfò nínú ayé mi látòrí tòun àti ọdún ẹ̀keje tó bá ṣe pọ́rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ tí mo sọ yòó ń ṣe pé ó kàn mọ́ mọ̀ wá sọ níta gbangba wọ́n sanwó fún pé kò wá da ìsìlámù láàmú máa bú ìsìlámù àbí ó mọ̀ ó ṣèké àbí kò mọ̀ òun náà kàn gbẹlẹ́nu èèyàn ó ń sọ gbogbo kàtígórì yóò lè kó fọ́ọ̀lù sí mẹ́ta àtàwọn tí wọ́n jọ ń sọ láti sìn Ọlọ́run ọba o dà wọ́n láàmú níláyé ń bí kí wọ́n má rojútu ara wọn mọ́ títí láéláé gbogbo tó ń rí tó bá ń jí kọ́ máa regret wípé àwọn ṣe Ọlọ́run àwọn bú ànábì Ọlọ́run ìyà tó jẹ Àbílàhábì òfò tó ṣe Àbílàhábì títorí ìyàwó ẹ̀ títorí gbogbo nǹkan tí ò ní òfò ayé ni o Ọlọ́run wọlọba tó lo agbára ẹ lọ́jọ́ náà lọ́hùn ọ̀rọ̀ kan l'Àbílàhábì sọ lọ́jọ́ náà kò kọjá ọjọ́ yẹn ṣùgbọ́n ìyà tó ń jẹ Àbílàhábì ó sì ń jẹ Àbílàhábì títí di èní àti ìrandíran ànábì àwọn ọmọ wa wà láyé wọn bí yàrá ìyá wọn kan jáde wípé family Àbílàhábì ni wọn tó bẹ́ẹ̀ wọn mọ̀ sínú kódà wọn detach ara wọn àti ìyàwó t'Àbílàhábì fẹ́ Ọlọ́run lọ́ba tó lo agbára ọjọ́ náà o tó bá ṣe pé bẹ́ẹ̀ ló ṣe ṣe ń tí Jago wá sọ láàrin àti gbogbo àwọn tó wọn jọ sọ àtàwọn tí wọn ti jọ sọ tẹ́lẹ̀ àtàwọn tí wọn tó máa sọ tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ wọn wá parọ́ máa nàbí ẹni Ọlọ́run bẹ̀rẹ̀ ìyà bẹ̀rẹ̀ ìdààmú bẹ̀rẹ̀ òfò lórí Jago àti gbogbo àwọn tó jọ sọ̀rọ̀ yẹn àti ìrandíran wọn keje tó bá ń jí sáyé kó máa rántí kó máa rò lọ́kàn pé kí ló jẹ́ táwọn débi orí ibú yìí kó máa ní baba ńlá àwọn kan ló kó orí ibú lẹ̀ bá wọn Ọlọ́run dákun bá a ṣe bẹ́ẹ̀ fún o Ọlọ́run bá a ṣe bẹ́ẹ̀ fún bibarakati bisimilahi rahmanir rahim tabbat yada Abilahabi wa tabba ma agnani maluhu wa ma kasaba sayazila naran zattala abi wa mura'atuhu amalat talaqabi fi jidiya abulun min masad Ọlọ́run ló bá tó lo agbára ìwọ ló ní ọ̀rọ̀ tí mo kà yìí agbára ẹ ló wà nínú ọ̀rọ̀ yìí àṣẹ ló wà nínú ọ̀rọ̀ yìí Ọlọ́run dákun bá a fàṣẹ náà sí ìtasọ náà rọ Ìlọrin lórí Jago àti gbogbo àwọn tó máa jọ ń sọ subhanaka rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin amin Sheikh Nakib fadon. ọmọ yẹn sọ ṣẹgbọn tó sọ. mo busy bí iṣẹ́ tẹ́lẹ̀ ni mo fi airport sétí so mo ṣe wá free sí. Sheikh ní ìka iṣẹ́ wà ń bẹ̀ ṣé Sheikh wà ń bẹ̀ tí wọ́n bá wà ń bẹ̀ jẹ́ káwọn mùsùlùmí kọ́kọ́ lọ gbọ́ nǹkan kan yé ó wà náà ọmọ ìyá wa tó máa ń ní àtìlẹ́mọ́ wọn ṣépè fún wọn tẹ́lẹ̀ gbogbo ẹgbẹ́ náà ló ti ń ṣépè sí so torí pé ṣẹ̀ríà làwa ṣe wọ́n pè kankan ní sádùvẹ̀ríà ìmọ̀ blọ́ọ̀kù means kí ni yóò padà fa aburú ẹ tètè blọ́ọ̀kù ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ èpè ṣíṣẹ́ fẹ́ni tó fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn haram ni orí ibú dẹ̀ ní fẹ́ni tó bá ṣe pé fẹ́ni tó fẹ́ kẹ́kọ̀ọ́ nípa Islam gbà ẹjọ́ mò ń gbọ́ pé wọ́n ní Islam lè ṣe ẹ ṣàlàyé
fún mi kẹ́nìkan wá gbé nìyẹn ṣe pé kò make any sense gan ká tó wá sọ pé sínú ẹ̀sìn àmọ́ wọ́n fẹ́ sọ pé sìn mi ò da òun dẹ̀ lè sọ èrí tí ò fi dáa fún mi ò ṣe pé fáànù náà bì mí báwo ló ṣe fẹ́ gbàdúrà lẹ́nu mi náà sinna wọn ní sáǹsì nígbà tèmi àti babaládé ló wà níbílẹ̀ ẹ̀kọ́ nípa àwọn òwúrì yẹn sá lọ ní life behind nígbà tó yẹ ẹ ṣí life padà àwọn gbà wọn láàyè ẹ jọ tó yẹ pé a bá fẹ́ defend ẹ̀sìn à ń defend ẹ̀sìn yàtọ̀ sáà ń ṣàlàyé ẹ̀sìn ẹ já gbọ́ méjì yẹn yín papọ̀ ọlọ́run tó sọ nínú pé wajadilhum billati hiya ahsan ud'u ila sabili rabbika bil hikma àyà Kùránì ni ẹ pèpè sójú ọ̀nà ọlọ́run yín pẹ̀lú ọgbọ́n àti wáàsí tó dáa irú ẹ̀ ni pé irú Malam Yusuf ń sẹ́ni kan ní àbáyé Jésù ló dáa ju Ànábì ló dáa ju ẹjọ́ ṣàlàyé fúnra yín kò síjà intellectual conversation lọ́pọ̀lọpọ̀ gbà kódà ká tó sọ pé kí ni lọ síwájú ilẹ̀ Yorùbá àwọn olórí burúkú àtúndé tán láwọn jà fúnlẹ̀ Yorùbá yẹn wọ́n tún bẹ̀ sí máa ṣépè fún ọlọ́run àtànábì so the only weapon tó kù tán lè lò nìyẹn làwọn náà fi ń lè mọ́ wọn so ẹnì kò ní wá bí wọn à ní rẹ́mi kọ́ṣẹ́ gbogbo àdìsí tó ṣẹ̀ ń gbé wá tẹ̀ ṣe ń bá a ṣe kí ni yẹn aláǹtà mi ọ̀gá mi gbọ́n gbà kí ló ń ṣẹlẹ̀ so gbogbo àdìsí tó ṣẹ̀ ń gbé wá yẹn lẹ́sẹ̀ kẹsẹ̀ tó bá ti gòkè ló máa jẹrà mọ́ ń kùn simple kí n gbogbo ìpètè iṣẹ́ ọlọ́run àjẹ orí bẹ́ẹ̀ akóráyè ẹ bá ń gbé síbi string ẹ á mọ̀ ṣe practical láàárọ̀ yìí ẹ lè mọ̀ pé àwọn olórí burúkú mission náà ni pé inú Islam yẹn ló ń bí wọn akóráyè. Martin máa ṣe pé náà kí ló ń wọ́n sáré ṣe pé náà wọ́n ṣépè fún wọ́n sì máa ṣe pé náà. wọ́n ṣépè fún ṣọ́ ṣépè fún ẹ̀sìn ni wọ́n ṣépè fún ẹ̀ náà akóráyè aláàfẹ́ ṣe practical láàárọ̀ yìí. kí n sin àti sọ̀rọ̀ o ti dárúkọ mi ojú sọ pé àwọn olórí burúkú why you sounding like that. wọ́n ní àwọn tó ń ṣépè fún ànábì lólórí burúkú tí wò bá sí láàrin wọn wà púfà rẹ̀ right now ètò láyé wá bí oníbàbá yàrá yòówù jí pátákó wà láìsí ànábì wa Tiago náà wá bí ó lànàbì jí pátákó pa àwọn afẹ́ bí wọn náà ní ìjẹ́ àwọn náà gbà bẹ́ẹ̀. ṣé kìnà kí bẹ́ẹ̀ má bínú sà tó bá jẹ́ pé ètò láyé wà bẹ́ẹ̀. ẹ mú ti fọ́ ní fún tó bá jẹ́ pé ètò láyé wà bẹ́ẹ̀ kó send request ó ní nǹkan kan tó ṣe ní àárín àwọn èèyàn ẹ̀mí Sọládélé wà ń bí báyìí sìn kó wá proof gbogbo irọ́ tí wọ́n pa tó bá wà ń bẹ̀ ẹ̀yin fans ẹ̀ ó dẹ̀ jẹ́ followers ẹ̀ ni ẹ share ẹ̀ ṣe ti wọn bí yàrá ìyá ẹ rè wọn mo ti challenge ẹ láàárọ̀ yìí àṣìbí mi àti àfáàní kí wà lórí péjì láàárọ̀ yìí mo bá níbẹ̀ bó ṣe nípa wọ ní báyìí ó parẹ́ ni. ṣé kìnà kí gbẹ má bínú sá ẹ jẹ́ ká sọ kíní ìkó clear ṣe rí ní last week ní ọjọ́ Saturday ó wà ní àárín ara wọn ó wá pa àwọn irọ́ kan tó jẹ́ pé wọ́n fún ní àyè kó sọ gbogbo nǹkan tó wá fẹ́ sọ nígbà tó wá kan tọ́nu Mr. Ọládélé fún Ọládélé kí Mr. Ọládélé láti show àwọn nǹkan yẹn wá láwọn ò ní second device ẹ dẹ̀ mọ̀ pé tí ò bá ní second device a máa ń gbà wọ́n láàyè lọ́dọ̀ wa nígbà nǹkan tó bá fẹ́ sọ ò ẹni tó bá ní second device kó open camera wọ́n ṣàṣe abracadabra mọ́ wọn lójú lọ́jọ́ yẹn bọ̀bọ́ yẹn wá pa irọ́ yẹn wá lọ so torí ẹ̀ mo wá sí live lọ́jọ́ yẹn àwọn tí wọ́n bá mọ̀ rí kí wọ́n sọ pé kó wá gbogbo rọ́ tí ó pa láàrin wọn because àárín gbogbo wọn ló wà then mo ti rí bíbà yìí láàárọ̀ yìí Mr. Ọládélé wà bíbà yìí gbogbo nǹkan tó sọ pé inú báíbù ni wọ́n ti copy alukurean tó wá mú àwọn oríṣiríṣi irọ́ jáde tó bá wà nísàlẹ̀ kó wá clear ní bíbà yìí tí ò ní sí èèyàn kankan tó máa ṣe abracadabra fún ètò láyé tó bá wà ń bẹ̀ máa bọ̀. ẹjọ akóráyè ẹ ṣe sùúrù ẹ ti wà bẹ́ẹ̀ padà àbáyín jà ẹjọ ètò láyé wá bí oníbàbá yàláyà àwọn jí pátákó pa láì ṣànábì wa the same thing ti Tiago sọ the same thing ti gbogbo iná máa ń sọ lára yín mo wá fẹ́ bí yes or no ni ṣé ẹ gbàgbọ́ pé ànábì jí pátákó pa lóòótọ́ yes or no ẹ dá wa lóhùn. mo sọ so ṣe mú ẹ̀yin kọ́lẹ̀ sọ́kọ́ náà sọ ṣẹ́yìn gbàgbọ́ bẹ́ẹ̀ ẹ ṣe sùúrù ṣẹ́yìn gbàgbọ́ bẹ́ẹ̀ simple. kí n tó lè sọ pé mo gbàgbọ́ pé màá ní láti lọ complete research màá ní láti lọ. ṣe ń pa ẹ̀ àwọn ń bèèrè lọ́wọ́ pé ṣẹ́yìn náà gbàgbọ́ bẹ́ẹ̀. màá ní láti lọ ṣe research ń pa ẹ̀ tó akọ̀ráyè tọ́mọ ní olórí burúkú ni bàbá ẹ̀ wá. tọ́mọ sọ pé olórí burúkú ni ìyá aláya ìwáṣẹ́ lọ ṣe research ń pa tọ́mọ sọ pé olórí burúkú ni ìyá aláya ìwáṣẹ́ lọ ṣe research ń pa. o tún jèrè mọ́ láyé ẹja lórí burúkú ẹ̀ bọ́lẹ̀ o tún jèrè mọ́ láyé. ṣé lọ kí Blackburn ẹ fẹ́ kó dáhùn kò ní lè dáhùn tí kò yẹ pé táwọn èèyàn ṣe kò ní lè dáhùn àṣà. àwọn olórí burúkú can you imagine ẹ wá lọ sáàrin ara yẹ ẹ máa kó pọ̀ bani ẹ padà ẹ ṣe òfò tí lọ́tọ́ ó ṣe dáhùn olórí burúkú yìí that is it ní tí ẹ máa tì sí wọn nìyẹn ẹ̀yin olórí burúkú má ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni ẹnì ṣọlẹ̀. ṣé tó bá jẹ́ báyìí àárín wọn ló wà ṣé máa sọ pé òun fẹ́ lọ ṣe research kò ní sọ àníwèrè ni wọ́n ṣe in reality afa àwọn people yìí mọ kinní yìí ṣùgbọ́n mission tí wọ́n gbé jáde sí I don't understand pé ẹ̀yin kan ní gbogbo ilẹ̀ Yorùbá yìí sẹ́ ẹ pé 8 million gbogbo ilẹ̀ Yorùbá
pé 70 million mùsùlùmí ló pọ̀ jù kírísítẹ̀nì tẹ̀lé alẹ́ yìí gangan ò pé 8 million kẹ́yìn wá sọ pé ẹ fẹ́ bà nǹkan tí over 3.2 billion people is practicing around the world ṣé ẹja wọlé ní gbogbo tẹ́ ń pè lọ́rùn mi là lé ní kò kọjá ilẹ̀ Yorùbá ìfún àwọn apá kan ilẹ̀ Yorùbá ò tún gbà gbọ́ kó exist ẹ lọ bèrè tán ẹ nílé Ifẹ̀ tó sọ pé gbogbo yín tí wà kó exist kò kọjá ilẹ̀ Yorùbá yìí kò délẹ̀ Ìgbò kò délẹ̀ Haúsá Islam kárí gbogbo àgbáláyé ìlú tí wọ́n ti fẹ́ ànábì wọ́n gbà kámú lórí ọ̀rọ̀ Islam wọ́n kàn practice Islam ẹ ṣe ìgbé kínní ìsinú ọpọlọ ni ẹ̀yin tẹ́ pé 8 million ẹ wá fẹ́ disintegrate nǹkan tí èèyàn over 3.2 billion máa ṣe tó ti practice látọ̀dún tó tóbi bàbá yìí tó bá ṣe pé ẹ lágbára yẹn ẹ̀yin tẹ́ pé 8 million yìí Boko Haram ò pé 20,000 ó yẹ kẹ́ ti lọ defeat wọn gbogbo ń tẹ́ ẹ ní tẹ́fẹ́ bá Islam jà yẹ máa wọrí ẹ má ti bá Islam jà pé 8 million ẹ jẹ́ ká sọ pé 5 million ni ó yẹ kí gbogbo yín lè bá Boko Haram tí o kò 20,000 jà ó yẹ kẹ́ lè ṣe ẹ wá fẹ́ defeat èèyàn 3 point a nílùú tí wọ́n ti recognize Islam tí wọ́n gba Islam àwọn bàbá ńlá bàbá yín ẹ lọ check library Thomas Jefferson a great scientist ẹ mọ dúkà mọ̀ yẹn ti study Al-Qur'an bọ̀ in his library ó study Al-Qur'an débi pé ó reckon pẹ̀lú ẹ Google who Thomas Jefferson is during the time of Barack Obama àwọn senators tó jẹ́ mùsùlùmí tó fẹ́ búra fún wọn library Thomas Jefferson náà sọ gbé Al-Qur'an tó fi búra fún wọn wọnú Senate House ní America we are talking about history tí kò jìnnà olórí burúkú ni gbogbo ẹ̀yàn wò fún yìí ṣé mo ní sáàsì gbogbo nǹkan tá à ń sọ ṣé mo nǹkan tá à ń sọ yìí táyé yóò bá bàjẹ́ ẹ̀ ń ṣe eré ni ẹ̀ ń ṣe kíní kan ìlú kílẹ̀ gbójúlé America wọ́n ṣe kíní kan China wọ́n ṣe kíní kan UK wọ́n ṣe kíní kan gbogbo ibi tá à ń sọ ìpàdàpàdà náà ni wọ́n ti practice Islam lẹ́nu à ń sọ̀rọ̀ nípa Islamic bank lẹ́nu ẹnì kan sọ wípé Islamic bank yẹn ṣé wọ́n wá ń ṣe nílùú òyìnbó 10 Islamic banks ló wà ní America ní UK àbórí yín ti burú torí bẹ́ẹ̀ kì í ṣe research lọ sórí Opay lọ sórí Palmpay gbogbo tí gbogbo yín ti mú lọ tẹ nílẹ̀ ni ẹ lọ síbẹ̀ Aland Bank ti wà lórí pé Opay ẹ sọ nǹkan tí òun òrìṣà yín gbé kalẹ̀ fún wa tí gbogbo wa ń jàǹfààní lórí Opay tí gbogbo yín lọ má lọ sí UK ó jìnnà jù Jaiz Bank lè má sí ládùúgbò yín Lotus lè má wà Alternative Bank lè má wà kí ni gbogbo àwọn Islamic Bank tó wà ní ó ti gbogbo àwọn yẹn ti jìnnà jù olórí burúkú yóò kí ń jáde kí ń lọ kó iṣẹ́ wẹ́dà yín padà síbi òrìṣà olórí burúkú tẹ̀ ń bọ̀ àdínkù lọ sórí Opay tó wà lórí kìíní yẹn go and type on Opay Aland Banking Islamic banking ti wà lórí Opay ẹ sọ nǹkan tẹ́ ẹ gbé kalẹ̀ sẹ́ tó jọ nǹkan tí gbogbo ayé ń jàǹfààní lé ní sọ lórí burúkú ni so tí àwọn yẹn ẹni tó ní Opay from China àwọn tó ní Opay they are from China so tí wọn bá recognize Islam wọn wá gbé nǹkan tó jẹ́ tó wà peculiar. ẹjọ má bínú ẹjọ ẹ mọ wá tí ìṣẹ́ra olórí burúkú yìí lẹ́yìn tó ń kọ yẹn wọn bí yàrá ìyá wọn rè kọ́ máa sọ gbogbo orí burúkú yẹn bí láàrin ara náà ti lè máa kókó bá ẹgbẹ́ olórí burúkú àkùrà yìí wọn ṣe bí yàrá yẹ̀dá wèrè lòun mọ̀ lọ parí ìsájẹ tó bá bí yàrá yẹ̀ rè lọ sáré ṣe ìsájẹ kó padà wá tó bá ṣe òfò láàrin ẹ̀yin wèrè játijàti ìgbẹ́ àwọn òṣàyàn àwọn olórí burúkú yẹn wọ́n nù wọn ló ìpè olóbùkún ọlọgbẹ ẹpọn yálà yẹ ìwà aláìṣà Allah subhanahu wa ta'ala ẹ̀yin lẹ ń mọdúkọ orí burúkú yìí ẹ ní àtúbọ̀tán rẹ̀ ìwọ tó máa bí yálà kú yálà yẹ ẹ̀dá tó mọ̀ pé ó lọ skul ó lè debunk anything nínú Islam ọmọ ẹgbẹ́rì ẹ̀bọ̀ simple ẹ̀yin olórí burúkú yìí wèrè lòun ò mọ̀ òun kọ́ lòun sọ bẹ́ẹ̀. fi àlà ẹ̀jẹ̀ yà wá ní fèsì prọfẹ́jọ prọfẹ́kẹ́ yà wá láyé. ẹ jẹ́ kí èyí tó bá ju tó bẹ̀ ní okó máa bọ̀ lókè that is it. kò sí orúkọ àwọn òṣàyí nínú book of history gbogbo the whole world. kó wá sọ bílẹ̀ Yorùbá ṣe jẹ́ ilẹ̀ ẹlẹ́bọ abẹ́ni tó dáa tó ànábì àbófin tó dáa tó ṣẹ̀rí àtàlélò láyé ẹ̀yin wèrè òní abákù tó má bí aláyẹ̀rẹ̀ mọ̀ bọ̀ lókè tó má bí aláyẹ̀rẹ̀ òfóṣì náà máa pẹ́ wá bá wa lókè ń bí ẹ máa mú tiwọn dànù èyí tó bá ti tó bẹ́ẹ̀ ni kó máa bọ̀ lókè ojú ìyá aláyẹ̀ tó láyẹ̀ máa bọ̀ lókè náà ẹjọ́ ẹ bá wọ ẹlẹ́bọ tó bá wà mẹ́ ìwọ láàrin yẹn ṣe aláyẹ̀ jẹ́ ìwà kófò tìrantìran bẹ́ẹ̀ ni ò bá jẹ́ ṣe ẹjọ at least ẹ wo náà àwọn èèyàn wa bí gbogbo àwọn sisters tó wà bí ẹ fún wọn ní full moderating power ẹ fún wọn ní moderation kó jẹ full kínní so that they can be active at the comment section. àwọn èèyàn máa dì wọn lọ́wọ́ mú ibi tó ti máa ń sori burúkú yẹn máa ń dùn wọn lórí burúkú ni tábà ti mú wọn lọ́wọ́ dání àwọn máa kẹ́ ayé wọn máa bàjẹ́ wọn dẹ̀ bí aláya wọn dakọ́ wá sókè a máa sọ̀rọ̀ Islam wa ẹ̀yin olórí burúkú ẹ̀ máa wá débẹ̀ ẹ̀ lórí yín burúkú lẹ́fẹ̀ẹ́ present sàyìn náà ẹ̀yin ní òfin jáde-jáde. that is it kò sí ẹ̀ ní àjẹ́ndà kankan ó jẹ́ àgbékalẹ̀ ẹjọ ọmọ Yorùbá nìkan kọ́lá máa ń bọ́ ọmọ kékeré ṣeré tá máa gbẹ́nu síbi ikùn wọn tá máa jẹ́. tá máa kí sọ dáná wọn kí sọ lórí àti kí báwo ni ẹ ṣe jọ kí ẹ̀yin lórí burúkú yìí. tí mo ti ẹ̀ ká kí ní sí náà hasan àtúnṣe ní ìkànnì akọrọ ọbùnú habis ó wà wọlé tó ànábì inú àwọn tá ànábì fẹ́ fi jẹ mínísítà ni ó wà ní awara ànábì tó ń kí sátán àti hussein tó ń bá ọmọ yẹn ṣeré ìwà ànábì ló tó ráyà ń bọ́ ọmọ yẹn kéré ṣeré báyìí ọmọ mẹ́wàá lòun bí òun kíìsì kankan rí ànábì ní wo ìlànà ẹni tí ò bá láàánú Ọlọ́run ní láàánú ẹ̀ jáde síta ìwọ yóò wọ́ ọ̀tẹ̀ ní àlè fi jẹ lórí àwọn yẹn can you imagine ẹsùn tó dáa tó níwà ẹsùn tó dáa tó níṣe tó máa bí ẹni mọ intellectual yẹn kò sẹ́ni tó gbẹ kò sẹ́ni tó ṣe pé máa gbé bọ̀ ẹni tó dáa tó ànábì little private area
ànábì ń sọ̀rọ̀ nípa aura kí sọmọ mi ní kò kí sọmọ mi ní kò ṣe ti wàhálà kò ní nǹkan kan ṣe pẹ̀lú private part now your chest ìdodo ẹ ìsàlẹ̀ ẹsẹ̀ generally ni wọ́n sọ̀rọ̀ nípa ibẹ̀ yẹn so gbogbo ibẹ̀ yẹn ó sì wà lára kí ni. ṣé Kọ́ládélé ṣe mo tó ṣe wọ́n gbẹ̀yìnbó yẹn. Mr. Ládélé. ṣé Kọ́ládélé wọn gbẹ̀yìnbó yẹn ni. gbogbo àwọn tí wọ́n pè ní àtẹ́kọ̀ wa nílẹ̀ Yorùbá orúkọ wọn ò wọ inú ìwé kò sẹ́ni tó recognize àwọn àtẹ́kọ̀ wọn. níbo it's clearly stated there tẹ́ bá wo kí ni tó gbà kan wọ́n ní B2 kìíní kan wá ń sìn ṣebí ẹni kọ́ lọ wọ́n kọ́ síbẹ̀ ṣé ẹni kọ́ pátákó pa wá ni. ṣé wọ́n ṣe kọ́ síbẹ̀ ó clear kò rí nǹkan tí mo ṣe fún bẹ́ẹ̀ náà ni ẹ pé ó yá into kí ni naval àwọn èèyàn àwọn ọkẹ gbé dictionary jáde onímọ̀ gbé dictionary jáde ó expose rẹ̀ now ibi tó tún wá ní káàkà wọ́n tún wá ní pé little ẹ bá ń gbé èṣù ìṣúná sá. wọ́n tún kọ́ síbẹ̀ little kìíní kan mi ìfẹ́ mẹ́sọ̀ kìíní ẹ̀kọ́ má ba flag kìíní wọ́n kọ́ síbẹ̀ pé kissing little kìíní kan tó bá jẹ́ pé kìíní ni wọ́n á sọ pé ìwé ní wọ́n ní kissing private little area little private area ló pè é kissing little kìíní kan area tẹ́ bá ti sọ kìíní wọ́n máa block ẹ̀ wọ́n máa flag kìíní wọ́n máa flag ẹ̀ ní ìṣe dárúkọ ẹ̀ wọ́n máa flag live yẹn wọ́n kọ́ síbẹ̀ kissing little kini kan area o wa bẹ̀rẹ̀ sí o wa tutukutu o sọ pé tẹ́ bá bímọ ẹ fọ ọmọ yín sílé skul tó dáa àti ilé tó dáa ní tó kó bá jágò nìyẹn ẹ̀kọ́ kò lọ skul ló kó bá jágò tó bá mọ̀ ní kò ní lọ gbé kí. ó ti wá fún ní gẹ̀rẹ́ tó láyé ò kàwé wọ́n lọ kéwú kò mọ ẹ̀kọ́ lónìí. aljihad ẹjọ ẹgbọ́n mi ẹjọ ẹ̀yin èèyàn tá a bá ń sọ fúnra wa pé àwọn olórí burúkú kan ti bá ọkọ̀ àtàwọlé láti ilẹ̀ haúsá wọn fẹ́ balẹ̀ bàbá wa jẹ́ wọ́n kọ̀ wọn sasa bí àṣìṣe ni ẹni tó bá ti wá wọ bí wá tá a mọ̀ pẹ́lẹ́ bọ ni kó ká bídí fún wa náà èṣù iná sátani kápára wa bá ní ẹtẹ̀ ń ṣe lórí ibú tó wá balẹ̀ bàbá wa jẹ́ o bá wa ká bídí tó bá ti ká bídí tán kò béèrè question bó ṣe jẹ́ nìyẹn ó yá ẹ bá píkì prof ó yá Lizzy baby o tún jèrè mọ́ tìrantìran yálà yẹ ẹ̀ tán láì dín kò ọ̀ní tẹ̀ ó yá ká bídí fún wa abẹ́mọ̀ bóyá ọmọ Yorùbá ni ẹ abẹ́yìn olórí burúkú tẹ wá balẹ̀ bàbá wa jẹ́ lórúkọ ẹ̀ bò fún tẹ́ fẹ́ impose everybody lórí ṣí máa jẹ́ kó kábídí lẹ́yìn náà kó wá béèrè question tó bá wọ̀ ẹ́ adẹ̀ náà óyá kábídí. olóyè àwọn wèrè Abidi óyá gbé láti bẹ̀. ok ẹ káàárọ̀ kó kábídí fún wa náà óyá. wọ́n ti fẹ́ ka Abidi óyá ẹ káàárọ̀ ìyá wa Abidi. wọ́n bá lórí platform ọ̀sẹ̀ máa gbọ́ náà yìí gbogbo àtẹ̀sí pé ẹ̀ mọ rúùlù ọmọ àbẹ̀rẹ̀ question afẹ́mọ ẹni tó ń bá wa sọ̀rọ̀ sọmọ Yorùbá tó tọ́ sọmọ Yorùbá tó tọ́ ni that is it. sọmọ Yorùbá tó tọ́ ni yóò dàgbọ́ sọmọ Yorùbá tó tọ́ ni yóò sọ̀rọ̀ nbí sọmọ Yorùbá ni ẹ olórí burúkú ayé yín ṣàbàjẹ́ àwọn wèrè it is not Satan ọba torí kí ẹ ẹjọ́ náà ṣé àti ọ̀tà tí wọ́n ń bèrè Abidi ṣé kò yẹ kọ́ ti mú náà ni láti ẹ̀gbẹ́ kó wọn mọ́ láti àwọn bí yàrá yẹ kọ́ ti wá má bídí òun náà. ọmọ èṣù mi ti dé ẹgbẹ́ síbi screen kó ká bídí fún wa òun ti dé ní tiẹ̀ ẹ̀sìn tẹ́ mọ̀ ṣe ni àdúrà sọ anything ó yá ká bídí. èṣù is not Satan àwa náà jà sí àwa náà bá yín jà sí àti èṣù àti Sátánì kò sí tó kọ́ ká bídí àwọn náà bẹ̀jà àwọn náà bẹ̀jà ẹ̀sìn ló máa ṣiṣẹ́ tìǹtìǹ ṣàmì ẹ̀. òun náà jiyàn wọ́n jiyàn kò burú. lọ́kì ayé fẹ́ bá tiẹ̀ déwọ́ lè pe tó ń ṣe fún mi ẹni kì í kà á kó dẹ̀ ń ṣe pé fún mi ògùn fẹ́ pa ẹ̀ tí ọba dá. èmi ní ẹ́dẹ̀kì àwọn rúmọ lẹ́yìn kẹ́ ẹ parẹ́ dànù. Abidi yẹn ẹ padà sí skul láàárọ̀ ṣe ló ló burúkú nínú. ìsìnkú wa ń gbé nǹkan ọmọ kékeré wa. ànábì yín wá ń gbèsè nu ṣé wàá gidi ni. ṣe dá fún bàbá máa ṣe pé lóòótọ́ nìkan tó sọ yẹn wàá rúlà níwájú Ọlọ́run ẹ filẹ̀ tó bá ní pé lóòótọ́ tó sọ yìí ó fi ẹnu ẹ̀ yẹ̀yẹ́ sọ ni ó fẹnu ẹ̀ gan sọ ni ó wà convince kó ṣẹlẹ̀ ni tí kò dẹ̀ ṣẹlẹ̀ nítorí tí wọ́n tó sọ̀rọ̀ yìí àti ìran dínà ẹ̀ pátápátá òfò lẹ́ẹ̀ máa ṣe títí láì látẹ̀mí lọ ìdààmú Ọlọ́run aburú Ọlọ́run òfò látọ̀dọ̀ Ọlọ́run ó ti bẹ̀rẹ̀ sí báyìí làánàtú láì làálẹ́kà kúlẹ̀ àlíkà insha Allah bí kò tó láti láì bí ó ti rí nìyẹn. jèrè tìrantìran ẹmí ìjọ lórí burúkú ẹni òfò yẹn tó pẹ̀rẹ̀ lẹ́ni ọlá yẹn ayé abàjẹ́ wàá ṣòfò ayé àti tọ̀nà ni tó má bí yàrá yẹ ẹ̀dá yín tó ń ká ẹ lára nínú táwọn sọmọ ọ̀bọ̀ lókè kó wá dìbọn kẹ wo lórí burúkú ọmọ òfò jáde ọkàn yóò ní balẹ̀. láti wí tó wà wálé ni
olórúkọ ó ṣòfò tìrantìran ọmọ ẹrú rere aláyé bàjẹ́. ẹjọ́ máa lọ sálẹ̀ ẹjẹ́ adúpẹ́ fún wọn ṣáà tó bá ti di káwọn olórí búkú wá dìfẹ́ǹdì tán ṣe é rí pé wọn bí yàrá yà wọn dà kán dìfẹ́ǹdì ayé ìmájì. ó yà ní sọ èyí tó bá tún wà bẹ́ẹ̀ ni wọn kó máa bọ̀ ẹ máa gbé wọn lẹ́yìn kọ̀ọ̀kan ọmọ bá lóun fẹ́ wá sókè ẹjọ́ máa bọ̀ lókè. Kí wọ́n tó gbé wọn wá sókè ṣe rí Mr. Ọládélé kí wọ́n tó. mùsùlùmí lẹ́ni tiẹ̀. Ok, wọ́n ti gbé ìkan wá sókè. ẹgbẹ́ yẹn ẹ kàn máa bá orúkọ wọn àwọn tó bá ti láyà ni wọn tó bá ti sẹ́ndì kínní àwọn ò ní kọ́kọ́ ṣépè fún ẹ wàá dìfẹ́ǹdì tó bá ń ṣe ni that is it. wọ́n dẹ̀ fẹ́ fi kíní ìgbàgbọ́ nínú kíní. wa aleykum salaam wa rahmatulah. salamu aleykum. wa aleykum salaam. kì í ṣe mùsùlùmí ẹ fi ẹsìn rẹ sí ṣe. shukran ṣé o fẹ́ dìfẹ́ǹdì yìí ṣá alhamdulilah shukran. o fẹ́ ṣe wèrè ẹsìn tiẹ̀. kí ni wèrè ṣe kí ni ẹ wèrè má sọ. bèbù má bèbù mo ti kí ẹ ọ̀rọ̀ tó ń sọ yẹn sísí kò jọ kọ́ bú ẹ ni o dé bí o ń ṣe bí Mo ní ọmọ kékeré ṣé n tó ń sọ onísàlámù aleykum shukran báwo ni ilé ìjẹ́sí kọ́ni kí ló fẹ́. shukran lillahi kí ẹ tó fẹ́. ẹ mú tí o àwọn ní ẹrú ń dúpẹ́ shukran shukran. oṣù tó ń tàmọ̀ jùlọ. n tó wà nílẹ̀ sí nìyẹn ó yá bàbá ọkọ mi ká kó tọkùnrin lóòótọ́ o ìwọ ló náà gbé èjìlẹ̀ ara ṣokùn èjìlẹ̀ ara ṣokùn. ẹdùnkẹdùn gbalaja ọmọ torí gire fèrèfè ọkàn bá bí èjì ló wọlé tọ̀ mí ọ̀bẹ kejì bẹ́gẹ́sẹ́ ó fẹsẹ̀ méjèèjì bẹ́ sílẹ̀ alágbèsọ alágbèsà ló nígbà aṣọ òṣèlú òbẹ́jì onínú rẹ̀ gbẹ́gbẹ́ mi. àgẹlẹdẹ tó ń ta tó ń ta sí. níbo ni wèrè níbo ni ṣé aláha wà ẹ máa hamu ìṣekúrò ìláha àdúmọ́lò. ẹgbẹ́ wèrè bọ́lẹ̀ bolo tirẹ̀ bolo tirẹ̀ ní. ẹ jọ àwọn tó sọ pláyà gbé wèrè yẹn kọ alájà bá kàkà ṣẹ́ẹ̀sì ní ìgò mélòó kan lẹ̀ ẹ bá sọ pláyà kọ. no wàlá ẹ̀ mo dẹ̀ bí sinata la tí mo jẹ nǹkan. baba àní ara ń ta mí nínú àtẹ́lẹ̀ ṣẹ́ẹ̀rì tí mi kàn rí wàlá ẹ̀ wọ́n ṣiṣẹ́ ni o. báyìí tí nǹkan kan mọ́ adé ọmọ adé láti ń sùn lẹ́nu yìí adé ọmọ adé. sàwọn àlékún. àwọn ẹ̀sán ọ̀sán náà ti yọ ọ́ nípa orúkọ yìí ó jọ tàwọn aráabí ni. àwọn sábà kó ìsinú mi àtà ni. sábà àbí n ta béèrè ṣé n ta béèrè lé ni n ta béèrè ò lé n tó bá ní against Islam ẹgbẹ́rì bọ̀ wàhálà kò lé rárá ànábì ṣe báyìí mọ̀ ẹgbẹ́rì yẹn. ok ẹ wo even kan ó ní ká gbé òun sókè. àbó ṣe kínní ẹgbẹ́ sókè. ẹgbẹ́ sókè ẹ̀sìn awọ́rò yẹn dà níbo ló wà kó máa rẹ́ di ilẹ̀ ẹ parẹ́ wàláì. ní ìta kò sí ọ̀yá ó ti dé ọ̀rẹ́ wa. salamu aleykum. wèrè ọlọ́run ló mọ iye ọjọ́ tó fi ṣe rìhásà tó ń sọ yìí. bá ti ẹ̀ gbé gómìnà kan tiẹ̀ wá láti máa sọ pé. bí mo bóyá afa ní ìka yìí bí mo bóyá notice. ẹjọ bí mo bóyá notice kìíní kan. ẹgbẹ́ yẹn síbi screen ẹgbẹ́ ló burúkú tó wà níbí ẹgbẹ́ síbi screen náà ẹsìn wo lẹ̀sìn yẹn tó kọsọ̀ láti ní èdè Yorùbá yẹn ẹgbẹ́ síbi screen ẹjọ́ dáhùn ẹsìn wo lẹ̀sìn yẹn. mi ò nẹ́sìn. ẹ̀sìn wo lẹ̀sìn yẹn olórí burúkú mi ò nẹ́sìn. ẹjù sísàlẹ̀ wàá pòfo tìrantìran. ṣé tó ni Muhammadu ṣe blow job. wàá ṣé tó ni Muhammadu ṣe blow job. kò ní da tí o tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ látẹ̀ní lọ aburú Ọlọ́run ti máa bẹ òfu Ọlọ́run ti máa bẹ àmín àìpé rọ́ọ̀nù pa tó sọ yẹn yálà fi ṣe yẹ̀yẹ́ ni àbò ṣeré àbò ṣàkàkọ ojú kò wà lè jẹ́ náà níyàn aburú Ọlọ́run àwa lórí ẹ̀ látẹ̀ní lọ. awulẹ̀ lọ sílé babaláwo lọ yẹ̀ wò pé kí ló ṣe táyé ẹ̀ fi dàrú ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ tó sọ lẹ́nu báyìí gbogbo lóhùn kan náà làbí làbí sọ tó dàgbèsè ayé rẹ bí wọn náà ṣe sọ yẹn náà yóò dàgbèsè ayé rẹ tìrantìran ni. ìyẹn olórí burúkú wàá pùfù tó ṣe ó ṣe di wàhálà olùsì sọlá àti lédè Yorùbá àwọn olórí burúkú wàá àfààní ìkàyè mímọ there is something tí mi lérò pé notice kìíní kan lẹ́nu gbàtà bẹ̀rẹ̀ program takọ́kọ́ àtẹ̀kejì ẹ rí pé naturally àwọn kan wọlé tó ń bú wa personally ẹ rí pé ìgbèrè mi àmà rẹ́rìn mi àmà fi ṣe yẹ̀yẹ́ but ibi tó ti ní ìkara ni tó bá yẹ pé èèyàn wọlé sọ wọn na kí bó ṣe sórí ibi kíní kan ó ṣe kíní kan yẹ̀yẹ́ la fi ṣe ṣáà sọ ó yà ká bídí fún wa làwọn máa dúró de but tó bá ti débi ọ̀rọ̀ ẹ̀sìn we need to stand that is it mo rò pé mo sọ pé ẹ máa notice kíní yẹn àtìlẹ́yìn tó débi láàyè tó bú mi tó sọ ó lẹ́nìkan sọ fún mi alájà Arinola ó sọ pé mo máa ń jẹran jẹnu ó ní ìwọ tó débi ìyàwó ẹ̀ sọ pé mo máa ń jẹran jẹnu sàsùn ẹ̀gbọ́n ṣe ẹ̀wọ́n ọmọ Yorùbá tó ní ní Abíọ́dún ló sọ bẹ́ẹ̀ fún ìbàdàn Abíọ́dún. ó zú mi o èṣù ti dé. ẹ ká sọ o ẹ ká sọ o ọ ní aláìní pátá ṣòótọ́ ni. burú. ẹ̀rọ burúkú làwọn bọ́ọ̀sì yìí ẹni sùn náà how many minutes náà wọ́n fi open new page how many minutes náà wọ́n fi open new page. pápápá ni wèrè làwọn ilé. ṣé Kọ́ládélé
wàláì ṣé ká ní ìkàyé wọn yìí ti jágò hard kí n tó dé bẹ̀ àwọn èèyàn ló wá ní pé àfa Alágúsí ló wá ní pé kàn fi ilẹ̀ kájọ kó sọ̀rọ̀ ṣé ká ní ìgbìyànjú béèrè question kan lọ́wọ́ rẹ̀ tí ò rí dáhùn wọ́n kọ́kọ́ drop ẹ̀ gan. àlọ́ lórí burúkú làwọn. wàláì wọ́n ní kọ́kọ́ tó fẹ́ sọ̀rọ̀ kan lọ́pọ̀lọ́. tẹ bá dẹ̀ rí wọn láàrin ara wọn tó máa ṣe fọ̀nfọ̀n bí ìpín ju kéwù wọn. ọ̀kan làwọn padà sí ọ̀rọ̀ lẹ́sìn. pàgbọ́ fẹ́ méjì. ó nítorí mi lòun fi fẹ́ wá sókè ẹ pàgbọ́ fáwọn méjì. kó máa bọ̀. náà ẹ sì wọlé ẹsìn ọ̀kan làwọn. ẹ bá ń gbé peace out sókè ojú apá bàtà pàjọ wọn dánwó etí ẹ. náà ẹsìn wọlé ẹsìn tí ò bá ti lẹ́sìn ẹjọ́ máa lọ sálẹ̀ ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ mi sọ mùsùlùmí lè mi ẹ̀sìn mi dẹ̀ dá mi lójú ẹsìn wọlé ẹsìn tiẹ̀ náà. náà ẹsìn wọlé ẹsìn kìrìsìtẹ́nì ni ẹ ok tani Jésù ẹ wo báyọ̀ ẹ wo báyọ̀ ẹ ó fẹ́ mú wa ṣe ni olóhùn lẹ́sìn aláṣẹṣe ni ọ̀rẹ́ filẹ̀ tani Jésù fún mi ní fásitì báyìí tí Jésù ti pèlè lọ́lọ́run ó yá fásitì báyìí ẹ̀yọ̀ kan tí Jésù ti pèlè lọ́lọ́run fún wa ní fásitì yẹn ó ṣe jù. ṣé ti bá kún mo lè gbé question tọ̀rọ̀ mi. No problem. tó bá ti dá kò sí wàhálà ìyẹn ló sì dìbò. ẹ lọ sí Quran Al-Tabani 568 bí mo mọ̀ ti gbé jọ. ọmọ àlè làwọn tó ní ẹ wọ́n fúnra rẹ̀ ọmọ àlè. àwọn yàrá kù yàrá yà ní sẹ́. ẹni kan bá wa bí o tẹ mo kàn fẹ́ sọ̀rọ̀ sínú ayé ẹ̀ ni. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀ ní. mo kàn fẹ́ sọ̀rọ̀ sínú ayé ẹ̀ ni. nǹkan tó sọ yẹn tó bá jẹ́ pé tòótọ́ ni ànábì ṣe ń dá abẹ́ sọ kò ní mọ̀ ẹ́ ṣùgbọ́n tí ànábì ò bá ṣe wàláhì ò ní látúbọ̀tán rí o sì ní kú síbi táṣọ ẹ wà. àmín. wọn ní rògbò ẹ ilé ò ní gba òkú ẹ ó rárẹ̀ kàn yà yé ni àbí tó bá tú bá kúrò mẹ́. náà ẹsìn wọlé ẹsìn tí ń lọ. asalaamualeykum. ṣé mùsùlùmí ni Adénísọ́lá pọ́ìsì tó pàyà láàyè yẹn mọ̀ bọ̀ lókè wá sọ fún wa kó o pòfú tìrántìrán tí ò bá rí bẹ́ẹ̀. ok n tàn sọ sí ẹni pé kì í ṣe pé gbà tó o bá parọ́ o àdàbí jáde pè lọ bábọ́ kọ́ mi kí ló wá ń bẹ̀ lẹ́rù mẹ́ ṣebí ìwọ ti láṣìírí lọ́wọ́ àbí tẹ́nìkan ti bókù sùn náà bọ̀ Adénísọ́lá náà o kọ́ síbẹ̀ yẹn pé pọ́ìsì yẹn ló pàyà láàyè. ẹni tó wá síbi nítorí jẹ́yìn náà kò tí ì wá ni. Nàkíbù ọmọ olè bọ́sì ló pa bàbá ẹ̀ bọ́sì ló lè máa pa ìtìrọ̀tìrọ̀ ọmọ olè. ẹwà àgbàlagbà. ṣé ìyá ilé ti kú pẹ̀lú poison. lórí burúkú àtọrọ jẹ. ẹwà àgbàlagbà. kútọrọ jẹ. kàyí máa jì. ọmọ olè lọ́sàgbé. kàyí máa jì. ọmọ ẹ lọ́dọ̀. Nàkíbù jẹ́ mẹ́ni yìí. wọ́n máa bó ṣe ń ṣàtọ́ lẹ́nu. Nàkíbù jẹ́ àmọ́ bọ̀bọ̀ yìí ni. sáwọn ọmọ wọn kì í wo kí ni. ṣé Nàkíbù jẹ́ àmọ́ bọ̀bọ̀ yìí ni. àwa ló máa pa ẹ́. bọ̀bọ̀ ọmọ wèrè yẹn nìyẹn ṣé Kọ́ládélé. àwa ló máa pa ẹ́. ọmọ wèrè yẹn nìyẹn wèrè nìyá tó bí. bọ̀bọ̀ yẹn wèrè nìyá tó bí. bàbá rẹ̀ bá wèrè sùn ni. bàbá ẹ̀ bá wèrè sùn ni. ọmọ máa pẹ́ dàgbà ọlọ́mọ máa pọ̀ ọmọ fọlọ́mọ o. ṣẹ́rí ìgbà tán ohun gangan ó ṣẹ̀dí láti rehabilitation center ni bọ̀bọ̀ yẹn bó ṣe wà kó ti gbádùn. ṣẹ́rí nǹkan kan tí Tinubu ṣe tó ń dùn mí nìyẹn pé àwọn ìjọ akówó èrò kówó èrè tí wọn kò ń lẹ̀ yẹn tán kó ń lẹ̀ tí wọn jẹ́ kán ṣiṣẹ́ mọ́ yẹn ló ń dùn mí. àwọn èèyàn tó wà lọ́gbà wèrè dì sí. Olúwaṣẹ́gun ti dé. Ẹ káàárọ̀. Mr. Olúwaṣẹ́gun ẹ ṣe sùúrù ṣé akẹ́kẹ̀ẹ́ bá aṣọ ọmọlúwàbí àríkọ́ ọmọlúwàbí ni ṣé rẹ́dí sà sẹ́mi ń gbé. Of course. Èmi ò wá síbi láti wá insult anybody. àwa náà ní ìsọtí Mi ò wá láti wá insult. ẹ̀sìn wo lẹ̀sìn sà ẹ̀sìn wo lẹ̀sìn sà. Christian ni mi. náà ẹnìkan lọ sínú ilé kan ó pa ìyàwó àti àwọn ọmọ mẹ́rin ó sì bá ìyá sùn ó wá gbébọn sí ọkọ létí làwọn ní ọwọ́ fi tẹ ẹni yẹn ẹjọ́ ẹni tó pa ọmọ mẹ́rin àti ìyàwó àti ìyá ọkọ ìdájọ́ wo ni báyìí dá fún wọn sà. ó yá. Èmi ò kó yẹ pé bí mo really deep nínú Bible ṣòye yín but èmi pé òkè o pé tó bá yẹ pé láti tọ̀dọ̀ ni kémi ṣe ìdájọ́ ẹni yẹn èmi ò pé nǹkan tó tọ́ sí. báyìí wo ìdájọ́ wo èmi ò kọ́ dáríjì wọn ni àbí. ok mi ò gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn rí inú Bible ẹ jẹ́ n sọ nǹkan bẹ́ẹ̀ fún yín mi ò gbọ́ rí yes mi ò gbọ́ rí. èmi kò fẹ́ bèrè ẹ wá jẹ́ káwọn máa sọ
ẹ ṣe sùúrù ẹ wá jẹ́ ká ǹjẹ́ wọ́n òfin sọ kan wà pé ní gbogbo àgbáyé tá a lè lò bàbá ẹ jẹ́ fún ọ ní assignment ǹjẹ́ òfin kan wà láyé tá a lè lò tó dáa táyé lè fi gún tó lè fi dáa tó ṣẹ̀ríà yes or no ni sà sófin yẹn wà. tó sharia because bí mi ṣe understand sharia mi ò really were comfortable with it with the analysis and then bí ṣe rí bọ́ ṣe yes because mo ti meet because ó ní àwọn gbòòrò tẹ pé tí wọn bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ yes pé tí wọn bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan níbẹ̀ according to the way wọ́n ṣe put ẹ̀ tí mi bẹ́ẹ̀ gbọ́ even some of my Muslim friends pé wọ́n láti gé ẹni ẹ̀ lápá ìmí irú ẹ̀ṣẹ̀ wo ni bóyá pípa ni irú ẹ̀ṣẹ̀ wo ni you understand so irú ẹ̀ṣẹ̀ wo ni I think fornication is part of it the way you fornicate or blaspheming as well because nígbà tí ẹ̀rí gbogbo ẹ̀ mo witness ti Deborah ní Sokoto the other time àwọn olópa this guy ẹni yìí kan tí mọ nǹkan tó ń sọ. You said blasphemy and fornication. They are Muslims. Give me your proof. Yes. Give me your proof. Now, because ẹ̀yin náà gbọ́ sígbà yẹn pé ṣé ẹ máa ń ka listing síra wa. Give me your proof. Abẹ́ listing síra wa yìí ní máa pa of course òun náà ni mo fẹ́ sọ fún yín náà. ṣé bá fẹ́ gbọ́ ní òun fẹ́ ṣàlàyé fún yín. Ẹ give me your proof. ṣé kìlọ̀ kí bẹ́ẹ̀ jọ́ fún mi ní ẹ jẹ́ ká enlighten. ṣé kìlọ̀ kí Can you allow me to land? bàbá wa ládélé ẹ jẹ́ fún mi 2 seconds ẹ jọ́ lọ ṣé kìlọ̀ kí bẹ́ẹ̀ máa bínú. broda wa ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọ́ sì nípa blasphemy yẹn ǹjẹ́ mọ̀ pé ní Leviticus 24:16 ó ní anyone who blaspheme the name of the Lord is like we put to Bible inú Bible láti rí nínú Bible bákan náà ní Deuteronomy tẹ́ bá fẹ́ fàṣìyàn máa ké fún yín ẹ tó bá wà máa fi lè pamọ́ ẹ tó bá sọ pé lọ́ni mò ń pa ó ní tí ẹ bá bá obì ìyàwó yín ó kó mọ́ já yín ló jẹ brọ́dà mi o ìyàwó yín tẹ́ fẹ́ sígbà tẹ́ fẹ́ wọn ṣe bá wọn lé àbẹ́ bá wọn lé tó bá bẹ́ẹ̀ bá wọn nílé Bible ní kẹ́ ẹ pa wọn ni ìyàwó yín tẹ́ bá fẹ́ wọn tẹ́ bá wọn lé Bible ní kẹ́ ẹ pa wọn ni Bible sọ nìyẹn ṣùgbọ́n tẹ́ bá bá wọn lé náà ó tún wà ń bẹ pé tọ́mọ rẹ tó bá sọ̀rọ̀ tí ò dáa sí ẹ ẹni sùúrù ó tún wà ń bẹ pé tọ́mọ rẹ bá sọ̀rọ̀ tí ò dáa sí ẹ oníkẹ́ sọ́lókò pa ní Deuteronomy chapter ẹ má ti 6% to 13 àbí nǹkan àjẹ́ ẹ má ti rí ẹ má jẹ́ sí ẹ má ti àbí sọ́jà Jésù náà dẹ́ confirm ẹ ṣe ó ní pé tí ẹ bá ní ọmọ stubborn boy ó ní tẹ́ bá ní stubborn boy tí ò gbọ́ náà ó ní kẹ́ mú lọ sí àárín gbangba òde kẹ́ ẹ ti sọ fáwọn àgbààgbà kí wọ́n sì lẹ̀ lóko pa. bọ́dọ̀ olúwa ṣẹ́gun kí lè rí sí nǹkan yìí mi ò tí come across ẹ̀ rí tí bá sọ bẹ́ẹ̀ kọ́ Bible ló sọ bẹ́ẹ̀ Bible ló sọ bẹ́ẹ̀ Leviticus ó ti fún yín Leviticus àti àfihàn ìtẹ̀kọ́kọ́ sọ ẹni sùúrù ó wà bẹ́ẹ̀. mo gbọ́ nǹkan kan nísìnyí brother ẹni sùúrù brother mi sọlá ṣẹ́gun ẹ ò dọ̀nà ẹ sọ pé ẹ tí come across ẹ and that is why you cannot confirm everything tí wọ́n sọ yẹn àbí ṣé bẹ́ẹ̀ ni sà. I haven't come across. ṣé bẹ́ẹ̀ ni sà. That's why you cannot confirm everything tí wọ́n sọ àbí. ó yẹ ó dán ẹ kàn dáhùn bóyá yes or no. ẹgbẹ́ mi sí bí script mo ti come across ẹ bọ̀tínú Quran yẹn bolo ti come across ẹ. bolo ti across the Quran. bolo ti thank you. bolo ti wa come across it tó wà ní Quran. bolo ti wa confirm ìjà gbangba. orí tí Bible ti ṣe é so. ṣe allow me kémi náà make a point mi. ẹ ká yanjú eléyìí náà make your statement. Leviticus sẹ́ẹ̀tìrì ẹ wo nǹkan ẹ kà á bọ́dà mi ká ẹ jẹjẹ kan kà á. ó ní anyone ẹ hold on ẹ sọ nípa blasphemy ẹ ní sùúrù náà ẹ ní sùúrù mo ti fi hàn wọ́n nípa ìwé Leviticus 24:16 ó ní whoever blaspheme in the name of the Lord is like put to buy tẹ́tìrì ìsàbí pútù páì tẹ́tìrì ọ̀làfihàn yìí ilẹ̀ wa bẹ́ẹ̀ sọ ilẹ̀ wa kọ̀ fẹ́ ẹ wá jọ láàrin Kùránì àti Báíbù bá ń jọ. ẹ máa gbọ́ àwa táwa ń bí bá kí n ṣọmọ kékeré ààrẹ kí n ṣe dídẹ so the word mi ò tí come across ẹ̀ let put it to rest please because ọ̀nà ń fi hàn yín lójú kìíní yẹn so stop continue saying I haven't come across it you haven't but we are showing you now. ẹgbọ́n nǹkan tí mo sọ mo dispute mi ò sọ pé wọ́n lè ń pa but mo sọ pé wọ́n lè ń pa mo ní mo tí come across ẹ̀. àní ẹ ti say you are lying. You didn't say that but you said that pé tá a bá sọ bẹ́ẹ̀ ẹni sọ̀rọ̀ àní ẹni sọ̀rọ̀ ọmọ Yorùbá ni wá bá a dẹ̀ ti ń yọ sọ́la ń yọ gbọ́ ẹ sọ pé tá a bá sọ bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ sí pé nǹkan tá a sọ yẹn ń sìn bóyá kò sí bẹ́ẹ̀ nìyẹn ìyẹn ò túmọ̀ sí pé sọ pé àparọ̀ ṣùgbọ́n ẹ sọ pé tá a bá sọ bẹ́ẹ̀. ẹ má sọ nǹkan tí mi ò sọ sí mi lẹ́nu náà. ṣé ẹ sọ pé tá a bá sọ bẹ́ẹ̀ àbẹ́ ẹ sọ bẹ́ẹ̀ àní iṣẹ́ sọ pé tá a bá sọ bẹ́ẹ̀ àbẹ́ ẹ sọ bẹ́ẹ̀. mo ní ẹ sọ tó yẹ àwa la sọ bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ sí pé a sọ nǹkan tí ó sì bẹ́ẹ̀ nìyẹn ẹni sùúrù ẹni sùúrù àní ẹni sùúrù tá a bá sọ bẹ́ẹ̀ ìyẹn túmọ̀
túmọ̀ sí pé à ń sọ nǹkan tí kò sí ń bẹ̀ nìyẹn bọ̀dọ̀ ẹgbẹ́ sọ pé ẹ mọ̀ pé ó wà ń bẹ̀ ó simple náà àti wá rí ń bẹ̀ nísìn kí lẹ fẹ́ sọ sí nígbà tẹ́ ti rí ń bẹ̀ sìn tí Jésù náà ó fọwọ́ sí pé kán pa ọmọ kékeré tó bá ń ṣe nǹkan tí tó bá ń bóyá rẹ̀ kí lẹ fẹ́ sọ sí. Anyway, I'm just hearing it for the first time. So that is aside. Show make sense sí yín. Aside kan aside kan. Inter can say show make sense sí yín. Ẹ dá wa lóhùn. Ẹ jẹ́ kí n fi nǹkan qualify yes or no, can you allow me to qualify this? Ẹ ṣe sùúrù rárá ẹ mute wọn. In tí wọ́n kàn sìn show make sense sí yín yes or no. In tá a fẹ́ gbọ́ nìyẹn sà. In tí wọ́n kà jáde yẹn show make sense sí yín. It's a yes or no question please. Thank you very much. Show make sense sí yín. Raymond ó wà New Testament. Oya ẹ ṣí máìkì yín. Àbùsí báyé yín jẹ́ dànù. Raymond ó wà New Testament. Tó bá lọ wo Matthew 12:31-32. Only every sins I be forgiven, but blasphemy will not be forgiven. Ẹ̀yin tẹ́ ẹ̀ kàn sí ọ̀gbẹ́ni BYD ọba sọ́lé mọ́ wọn ni àkọ́kọ́ tẹ̀ wọn lọ́rùn. Kí tẹ máa ń ṣe báyìí náà? Èèyàn ṣàkóso sísá àwọn ayọ́dá rẹ̀ nínú Báíbù. Ẹni kọ́ bá sọ pẹ̀lú sọ́kùn lọ́rùn sí ni. Olúwaṣẹ́gun. Nǹkan tí mo sọ fún yín, mo ní pé if at all. No, yes or no, ẹjọ́ mi ti wọn. Yes or no, show make sense sí yín dákàjá nínú Báíbù yẹn. Show make sense. If at all tó bá wà nínú Bible according to yes or no lábẹ́rẹ́. This man don say this nonsense now. If I thought it's a yes or no question. It's been shown to you. Has it not been shown to you? Have you not been given the Bible verses? Ẹ má dá lóhùn. He's been reading to you as any fact. Ẹ drop wèrè yìí jáde. Ẹ ṣe jẹ́ ká gbọ́ra wa dáadáa. Ẹ jẹ́ ká gbọ́ra wa dáadáa náà. Abẹ́gbọ́ra wa yẹn tí wọ́n kà jáde yẹn orí yín ti burú. Ìyẹn alábòsí wèrè ẹ̀yin wèrè. Nítorí wà ní Báíbù yẹn ní kàí máa gbọ́dọ̀. Kò ní ìsinyìí if it is there answer. Olóburúkú fẹ́ ẹ̀yin ọmọ àdì játijàti. Ìwọ mi tó bá láyà máa bọ̀ lókè. Ṣèbí ní bí ẹ pẹ̀lú Islam. Ètò láyé máa bọ̀ lókè. Èyí ò ní ìtumọ̀ jàre. Ètò láyé máa bọ̀ lókè. Ètò láyé mò ń dóde ẹ̀. Ayé ètò láyé máa bàjẹ́ níbi tó bá wá sókè. Bàbá aláwọ̀ tó ṣe gbọ̀ngbọ̀n wọ́n lórí burúkú aláyọ̀ kan ọmọ òfò yìí. Máa bọ̀ lókè mò ń challenge ẹ máa bọ̀ ń bí ń sìn. Tó bá wà láàrin àwọn èèyàn ẹ wà á máa ṣe bí ẹni pé ó dàbí drop ayọ̀ yẹn ó dàbí nǹkan kan tó nítumọ̀. Wọ́n bá bí ẹ̀rí tó máa yẹ pé lóòótọ́. 20 minutes. Èmi kò gbọdọ̀ sọ pé kán fèmí àti ẹ̀yìn ẹ̀mí ìtìní ẹ̀jẹ̀ ní sùúrù náà. Èmi kò gbọdọ̀ sọ pé kán fèmí àti 20 minutes ká tó wá sọ pé òun kẹ̀. So ṣe rí àwọn pípò yìí including ìtàn dárúkọ ìtàn tí àti gbogbo wọn èyí tó mórí kan náà bíbà tó ń pẹ́rẹ́ ní ọ̀rọ̀ kìíní kan gbogbo àwọn yẹn. Tán bá ti rí i pé ibi táwọn dé ẹni táwọn fẹ́ bá sọ̀rọ̀ kò fi bẹ́ẹ̀ nímọ̀ nípa nǹkan táwọn gbé dání wọ́n wá lọ kún síbẹ̀ bàárà. Wọn àwa mọ̀ pé ibi táwọn wà yìí ibi tó yẹ pé ibi tí mọ̀ nǹkan táwọn rò bóyá wọn ní dání ibi tí mọ̀ rẹ̀ wà ló fi jẹ́ pé gbogbo wọn wá dúró sójú wíńdò ní ìsẹ́rì pé àwọn sin wẹ́rẹ́ ló ń send request tó ń gòkè tó ń sọ kọ̀tọ̀kọ̀tọ̀ tó ń mọ̀ pé wọ́n máa já wọn bọ́ ẹ̀rì pé àwọn sin wẹ́rẹ́ ni àwọn tó jọ ga wọn tó jẹ́ ìyá wọn oní ATS tọ́jọ́ wà ń bí gbogbo wọn náà jọ wà ń bí wọn à lè send request wọn lọ. Ó ní kí bọ́ọ̀bẹ má bínú ètò láyé ní ṣe Mr. Adélé engage àwọn nìkan bẹ́ẹ̀ ni Mr. Adélé nìkan bó ṣe tó máa ń bọ̀ ṣe Ọlọ́run sáà tí ì dá àmọ́ ni o orí ńláńlá ilé ìgbésẹ̀ láyé mi. ẹgbọ́n tó sọ ó ní 100% evidence without anyone interjecting ẹgbẹ́ 100% evidence that means pé yóò present evidence ẹ̀yin náà present evidence. ẹgbẹ́ sókè yes perfect ẹgbẹ́ sókè a máa bẹ̀rẹ̀ níbi tó parí ẹ̀ sí bíbélì wọ́n kọ́ bí àlùkùránì nínú bíbélì ibẹ̀ láti máa mú o láti rúùtù wá o pé sùràtù àníàmì wọ́n gbàgbé o sùràtù àníàmì àti Exodus chapter 20 ó yá máa bọ̀ lókè òṣè kódà o lè gbowó lọ ń bí lẹ́nì o lè gbọ́ ẹgbọ́n ilé nì tiẹ̀ ti bá ilé nì tiẹ̀ ti bá ilé nì ibi táyé ti gbà wá ní tí ò sílẹ̀ láti ń gbòkìtì ibi tó ti sílẹ̀ láti ń jiyàn òkìtì wà láàrin àwọn kìnìún wa máa ṣe kìnìún kan wà ń kà ṣe mọ̀ kéka tó wà bẹ́ẹ̀ ni ká tó wà ń bẹ́ẹ̀ ó ń ṣe gànàgànà wà á rò lẹ́ẹ̀mejì kó tó gòkè wá wọn bí ẹ kú níwájú ta ni níbo ẹ fẹ́ gbàjẹ́ lẹ́nu ẹ̀ Mr. Adélé nìkan ni ó yẹ jẹ kò sí problem. ẹ fẹ́ gbàjẹ́ lẹ́nu ètò láyé ẹ fẹ́ kó gba sálárì. olóhùn ní mosque dùn. ẹ fẹ́ kó gba sálárì tó ṣe. olóhùn ní mosque tó yẹ pé èèyàn 250 lòún kírun fún. olóhùn ní mosque tó yẹ pé èèyàn 250 lòún kírun fún. bàbá alásàlátù máa bọ̀ lókè nínú Kùránì nínú bíbélì àti Kùránì má gbàgbé o. ó ṣe tó wá Elédùmarè àbúlẹ̀sì ẹ̀ wọn bí dákú àwọn ọdún mọ̀lẹ̀ yẹn á bí ẹkú sọ́tọ̀ ní àmì
ètò láyé àti Exodus chapter 20 má gbàgbé o gbogbo ẹ wà níbi ó sì wà ní ìlànà ìbò làwọn èèyàn tàgì ó sì wà ń bẹ̀. ó wà ń bẹ ó yá ó yá. alákọ̀ọ́ni tilẹ̀ wọ́n lè tàgé alákọ̀ọ́ni tilẹ̀ wọ́n rí ètò láyé ti jápa ètò láyé ti jápa. ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn tẹ́ ń tẹ̀lé àwọn òpònà tó bá yẹ pé òótọ́ lòtò láyé ń sọ fún yín tó ṣọ̀ fún àtìlẹ́ àtòjá kínní kan àìlèjà lójúde bàbá mi ò dé yìí ojúde bàbá yẹn gbèjẹ yẹn. ó sì wà sọ̀rọ̀ láàrin òun kọ̀ àbọ̀lá máa tẹ̀ ojú fún ọ ni òun kọ̀ ìwà ìdí lélẹ̀. ọjọ́ ọ̀pọ̀ ẹni sísàlẹ̀ ẹni ló ń kọ́mẹ́ntì pé kọ́ ṣe sí wá sọ̀rọ̀ lọ́dẹ̀ kan ẹjọ́ ẹ̀yin mùsùlùmí ẹjọ́ ẹgbẹ́ mọ́ṣọ̀ lẹ́fẹ̀ẹ́ máa ẹ̀mọ́ṣọ̀ kọ́ lẹ́sìn wa èèyàn dé ó ń ta kò sí